Bàbá Genesis tí n bá kàn yín lábùkù láàárọ̀ yìí kò burú jù. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ní oore ọ̀fẹ́ láti wo ètò yìí. Èmi ọmọ yín náà ni Ọdúnmáyọ̀. Rògbòdìyàn máa ṣẹlẹ̀ lórí fídíò kan tí Pastor Genesis tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tí a lò kọjá yìí. Wọ́n sọ̀rọ̀ nípa first fruit. Wọ́n ní ṣó dáa kí àwọn èèyàn kí wọ́n máa sọ. Wọ́n ní ṣó dáa kí àwọn pásítọ̀ kí wọ́n máa gba ọrẹ àkọ́sọ. Wọ́n ní ṣó dáa. So ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti wá ń fa rògbòdìyàn lọ́tùn lósì. A ti rí àwọn pásítọ̀ kan tí wọ́n ń jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní àtáàkì Pastor Genesis lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Wọ́n ní kò yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ ní ìta gbangba. Ìpè bẹ́ẹ̀ ni pé wọ́n mọ̀ wọ́n fẹ́ máa dínà àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sì ń gba ọrẹ àkọ́sọ yìí. Wọ́n ní kò yẹ kí Pastor Genesis kí wọ́n sọ bẹ́ẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ ni a ti ń gbọ́ nípa fídíò tí Pastor Genesis tí wọ́n sọ nípa ọrẹ àkọ́sọ. Ẹ̀yin tèmi jẹ́ kí n gbé fọ́nrán ìwọlé ká gbọ́ nǹkan tí Pastor Genesis tí wọ́n sọ gangan nípa first fruit. Jẹ́ kí n rí kọ́mẹ̀ntì yín lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ṣó dáa kéèyàn máa san first fruit àbí kò dáa? Bá ṣe ń wò ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi share. Fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń wo ètò yìí fúngbà àkọ́kọ́ tí ẹ ò tí ì subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi tẹ notification button kó lè máa ta yín lólobó ìgbàkúgbà tá a bá tún wá sórí afẹ́fẹ́. Jẹ́ kí n gbé fọ́nrán ìwọlé ká jọ wo fídíò tí Pastor Genesis tí wọ́n ṣe nípa first fruit. Ṣé wọn ò ṣoríire? Mi ò ní kó má san, but kó jẹ́ gẹ́gẹ́ owó tó bọ́ sí ẹ lọ́wọ́, o ò tí ì sanwó ilé, o ò tí ì sanwó skul ọmọ, o tún jẹ gbèsè, ó wá tọ́ ẹ lọ́wọ́ tán, o lọ fi san first fruit. Wà á padà kábàámọ̀. À á ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe máa yí àwọn èèyàn. So mi ò ní jẹ́ ọ̀tá sí ẹ, o ò ní jẹ́ ọ̀tá sí mi. Àti dádì tó sọ wípé mo rí pé fídíò yẹn wọ́n fi ìbínú sọ̀rọ̀ pé Genesis ṣe máa sọ bẹ́ẹ̀, ó ti dolówó ni. Mi ò ní owó o, àánú ni mo rí gbà o. Bóyá àyà tí mo ti jẹ ní kékeré àti ohun tí mo ti là kọjá àti ẹ̀rí ọkàn tó ti fi sí yá mi lára láti kékeré ńgbà tá a wà ní CAC pípẹ́ ẹni tí ó bá ti san first fruit ẹ̀ ó lè má jẹ èèyàn, kò dẹ̀ sí lọ́wọ́ ẹ̀. Ṣé tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣó bá sunkún ni pé so àṣì pé bóun ò ṣe san first fruit yìí òun lè má jẹ èèyàn? Ṣé bí ọmọ ẹ̀ ló padà jẹ èèyàn yìí? Bó tẹ̀ jẹ́ pé mi ò tí ì débi tí mò ń lọ, mi ò sí níbi tí mo wà mọ́. So I'm telling you right here, I don't have any business, I don't have anything against no pastor. I just want to tell you principles of first fruit. I'm going to deal with this for 3 months. I'm not saying you shouldn't pay. Pay if it is convenient for you, but don't pay with foolishness. Your pastor that you call a man of God was a man before becoming a man of God. Mind you, I'm not a man of God. I'm a man from God. Tó bá jẹ́ kébí náà fẹ́ gba first fruit ní ẹ̀mọ́ye tó máa jẹ́ níbẹ̀rẹ̀ ọdún yìí títí máa ń kúnjọ Sunday ni. Owó àkọ́kọ́ yẹ ẹ̀mọ́ye tó bá ti jẹ́, but báwo ló ṣe fẹ́ sanwó school ọmọ? But I want to talk to some of you who have more than enough. If you can do it, you have money last December, you're free to want to give the first day, the first week of January, you can still pay. If what got to your hand is 1 million, 5 million, 10 million, your church is very lucky. Your pastor is very lucky. But I'm not saying this because I've been relying on it. Ask my member, I have never. Some of them are not here. They've gone. Ask them. I have never asked for it. If you give it to me, I will ask you. Ask some of them, and they come to Ramoto for me. Riti mo bere pé ṣó ti fún ya ẹni mọ́tò. Ó ní wọn ti rà fún. Mo ní òun ṣe ọmọ gidi. Ó ra mọ́tò fún ya, ó ra mọ́tò fún bàbá. Kí ló ra mọ́tò fún mi fún? Ìyá ẹ̀ ń fẹsẹ̀ rìn. Èmi fẹ́ lo mọ́tò mẹ́ta. Mo ò ní mọ́tò mẹ́ta o, mo ò ní mẹ́rin o. Kò dẹ̀ ṣe pé yà ń jẹ mí ṣùgbọ́n mo ní ìtẹ́lọ́rùn. So we talk more about that. More questions and sometimes. God bless you. My journalist came here. Tí ìyá bá ráre, tí bàbá ráre, tẹ́ bá wá pè léré, àwọn ọmọ yín náà ń wò yín o. Wọ́n á wò kẹ́yìn náà ráre, wọ́n á ṣẹ̀ wá pè léré. Torí ó ní nǹkan kan tí ó jẹ́ pé kò sílẹ̀ ẹni tí ó mọ̀. Ẹ̀san ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò sílẹ̀ ẹni tẹ́san ò mọ̀. Bí ò san láàárọ̀, á san lọ́sàn-án. Bí ò san lásán, á san lálẹ́. Ìwọ ọkùnrin, tọ́jú ìyàwó ẹ, má sọ ìyàwó ẹ dẹrú. Lílù tó ń lù ìyàwó ẹ bí ìgbà tó ń lù ìyá ẹ.
ìwọ obìnrin fọkùnrin yẹn lọ́kàn balẹ̀ tí kú bá kú á ká ẹ lára ò tí kú bá dé gbogbo wàhálà tó ń fún ṣé bó ní bọ̀dá lé onẹ́gbọ̀n lé má gbàgbé pé wọn náà bímọ ọkùnrin ṣé o fẹ́ fi ikú pa ọkùnrin yẹn láì tọ́jọ́ ni kí ló dé tó dùn gà sí ohun tágbára ẹ ò tó torí pé kán lè sọ pé o ti arrive ó lè arrive kó má wà alive má pa ọkọ ẹ don't kill your champion don't kill your destiny helper don't kill your husband má fi bùkátà pa ohun tọkùnrin ńlá kọjá òun ṣe ohun tó kéré àtijọ́ àti owó school má pa ẹjọ́ ẹ̀ tó rò síta gbogbo ẹni tó ti rojọ́ fún tíjà bá parí ṣó máa lọ sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ni bá dẹ̀ ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tí journalist bá kọ́ gbà á sára wọ́n correct ẹni kó ṣe wọ́n fẹ́ fi já ẹ bọ́ a lè ríra wa tán àwọn èèyàn ló máa ríra wa nǹkan tó bá rí ń pa wa tó bá correct káwa náà wọ́gbọ́n ká correct ẹ̀ stay tuned lórí ọ̀rọ̀ tí ó ń jà ràn-ìràn lẹ̀ lórí ọ̀rọ̀ first fruit mo máa padà ṣe fídíò yìí Sunday I'm bringing all of you first fruit mi ò ní kọ́ máa san táyé ẹ̀ bá wà san ṣùgbọ́n common sense ni pé 400,000 ló wà lọ́wọ́ ẹ̀ mọ́mí ẹ̀ dẹ̀ need 400,000 yẹn fowó lé ó dẹ̀ fẹ́ san first fruit 400,000 náà ló kọ́kọ́ wọ ọwọ́ ẹ̀ tó ń bá dẹ̀ sanwó lé mọ́mí ẹ̀ wọ́n máa lé ẹ jáde wọ́n máa lé ìyá ẹ̀ jáde ṣé first fruit ló máa kọ́kọ́ san ní àbówó lé mọ́mí ẹ̀. Bàbá Genesis tí n bá kàn yín lábùkù láàárọ̀ èkó burú jù ṣe rí wòlíì tó bá ti fẹ́ máa fi wòlíì akẹgbẹ́ ẹ̀ àbíjọ Ọlọ́run tó bá ti fẹ́ máa fi gba star lórí social media téèyàn bá kanrú ẹni bẹ́ẹ̀ lábùkù kò burú jù bẹ́ẹ̀ ni kí ló ń ṣe gbogbo yín ganan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí ọrẹ àkọ́so yìí kì í ṣẹnu yín ló yẹ kí irú ọ̀rọ̀ yẹn ti jáde kì í ṣẹ̀yin ló yẹ kẹ́ wá padà máa tako bíbélì lónìí bẹ́ẹ̀ ni bàbá Genesis ẹgbọ́n nǹkan tí bàbá yìí sọ lórí ọrẹ àkóso fídíò yẹn ti lọ viral gbogbo yín ràn lẹ́ti rí now ẹni kí àwọn tó ń kó ọrẹ àkóso lọ sí ilé Olúwa kí wọ́n jẹ́ kó rí wọn pé ọrẹ àkóso yìí o ò kọ́rẹ àkóso lọ bá ìyá ẹ o ò kọ́rẹ àkóso lọ bá bàbá ẹ ṣọ́ọ̀ṣì ló wá kó ọrẹ àkóso ló kó lọ kí ló dé tí pásítọ̀ tí ò ta ṣọ́ọ̀ṣì ẹ̀ kó náà fi ṣọrẹ àkóso kí ni nǹkan tó kan pásítọ̀ nú ọ̀rọ̀ yìí ẹ dáhùn ṣé pásítọ̀ ló kírètì ọrẹ àkóso ni torí I don't know mi mọ́ tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ṣé pásítọ̀ ló kírètì ọrẹ àkóso ni ṣebí bíbélì ló sọ̀rọ̀ nípa ọrẹ àkóso pé kí wọ́n mú ọrẹ àkóso wá sí ilé Olúwa ṣé pásítọ̀ ló wá sọ̀rọ̀ nípa ọrẹ àkóso ṣé pásítọ̀ ló kírètì ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ tún fi wá ń fa àwọn pásítọ̀ wọlẹ̀ lójú gbogbo ènìyàn tí gbogbo wọn sì ń rẹ́rìn-ín bí tí ẹ wà ẹ ń fi àwọn òjíṣẹ́ Ọlọ́run ṣe ẹ ń fi wọ́n ṣẹ̀sín gbogbo èèyàn sì ń rẹ́rìn-ín lẹ́nu tiyín ó burú jáì ohun tí bíbélì sọ nìyẹn pásítọ̀ kan ló kírètì ẹ̀ ṣó ti yé yín pásítọ̀ kan ló kírètì ẹ̀ torí kò yẹ ká ẹ sọ bẹ́ẹ̀ pé kí ló dé tí pásítọ̀ lọ ta ṣọ́ọ̀ṣì tiẹ̀ ṣé wọ́n ń scam wọn ni kò scam wọn o tẹ́ ẹ bá dẹ̀ wo in tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wòlíì tẹ́ ẹ bá ti wà lókè òun leléyìí o tó púpọ̀ nínú ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ dẹ̀ wà lókè ìwà tẹ́ ẹ máa ń wù nìyẹn kẹ́ni má ní nìyín ládà tẹ́ ẹ bá fi gòkè tẹ́ ẹ bá ti gòkè tán ẹ mú ládà yẹn ẹ kan wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ finá sí ẹ ní fẹ́ kọ́mọ làkejì yín wòlíì míì kó fi ládà yẹn gòkè kó má bàa tó yín bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí Genesis tó bá túdi yín tó túdi yín dáadáa bẹ́ẹ̀ ni nínú owó tẹ́ ẹ fi gòkè ọrẹ àkọ́so wọn bá ń bẹ àtọ̀rẹ àkọ́so bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọrẹ àkọ́so àtọ̀rẹ àkọ́so òun náà wà nínú tẹ́yìn náà fi gòkè ẹ ṣàjẹ́ ká mẹ́nu kú òun bẹ́ẹ̀ àwọn tó mọ̀ yín dáadáa táwọn náà bá sọ̀rọ̀ yín kò bá ń ṣe kékeré ẹ̀yin wá ń jáde lónìí ẹ̀ ń tako bíbélì ń pa ọrẹ àkọ́so pé kí ló dé tí wọ́n lọ fún ìyá wọn tí wọ́n lọ fún bàbá wọn ṣé ń tí bíbélì sọ nìyẹn torí pé ẹ̀dẹ̀ ti yó ló fà á ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ti yó ìdá mẹ́wàá ọrẹ ẹ máa wá preach against ẹ nítorí pé ẹ ti yó kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi ṣe mọ́ ẹ̀dẹ̀ ti lò rí ẹ ti lu àwọn owó yẹn rí ẹ máa wá tako bíbélì ẹ máa tako àwọn òṣìṣẹ́ Ọlọ́run lórí ẹ̀ tẹ́ bá dẹ̀ wo ọrẹ àkọ́so yìí ní White Garment Church
kò fi bẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ torí àwọn ọmọ white garment church wọ́n máa ń fẹ́ nísinsìnyí díẹ̀díẹ̀ lórí wọ́n le láti tó wọ́n le gidi gan tí èsè kékeré bọ́ ní Pentecostal church ibẹ̀ ni ọrẹ àkóso tó ti fẹsẹ̀ múlẹ̀ torí pé Pentecostal church yẹn ọ̀nà láti lè dẹni ìbùkún ló máa ń kọ́ wọn àdúrà wọn ò pọ̀ àdúrà wọn ò kí ń pọ̀ o ọ̀nà láti dẹni ìbùkún ló máa fi ń kọ́ wọn níbẹ̀ náà ni àwọn ọrẹ àkóso yìí wà ṣé tún fẹ́ fi ìwàásù ba Pentecostal church jẹ́ ni bẹ́ẹ̀ ṣe fi ìwàásù ba sẹ̀lẹ̀ àti kérúbù jẹ́ ṣé tún fẹ́ da Pentecostal church rú ni àbí kí ló dé tí gbogbo yín tó jẹ́ pé tẹ́ bá tiẹ̀ wá fẹ́ trend báyìí bíbó àwọn òjíṣẹ́ Ọlọ́run ni ọrẹ àkóso tẹ́ ń sọ yìí mi ò gbà rí láyé mi ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan tó dáa ni sáwọn tí ò tiẹ̀ san ọrẹ lẹ́tùn wá píríṣì ọrẹ àkóso fún àwọn Pentecostal church òun ni nǹkan bẹ́ẹ̀ yẹn tó pọ̀ sí tó dẹ̀ ń ṣe dáadáa níwọ̀n ìgbà tí wọn bá ti fọ́ọ̀sì wọn náà tó fi wá jẹ́ pé ẹ máa wá tẹ́ bá ti fẹ́ train ẹ máa wá bá àwọn òjíṣẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ ẹ lè rí followers ó burú jáyé o kí wòlíì máa fi wòlíì wọ́lẹ̀ mo ti sọ ẹni tó bá ti ń fi wòlíì akẹgbẹ́ ẹ̀ wọ́lẹ̀ lórí social media èmi náà máa fi wọ́lẹ̀ ni. pé à ń ta jíńjà awogbaàrùn ògbóniṣe gbogbo iṣẹ́ ló máa ń ṣe ẹlòmíín wà tó bá dé láti ibi iṣẹ́ báyìí tó yẹ kó lọ kó wẹ̀ kó sùn ṣùgbọ́n kò ní rọrùn sùn ó máa wà lórí bẹ́ẹ̀dì máa yí síwájú yí sọ́tún yí sósì ṣùgbọ́n òun náà ní wá tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní lo jíńjà ẹ máa sùn bíi bébì ni ó ṣiṣẹ́ fún diabetes ó ṣiṣẹ́ fún fibroid tí obìnrin ò bá rí nǹkan oṣù ẹ̀ ó ń ṣiṣẹ́ fún tí nǹkan oṣù obìnrin bá ń ṣe ségesège ó ń ṣiṣẹ́ fún gbogbo níṣe ni awogbaàrùn ọmọdé lè lò àgbà lè lò kòkòrò ó wà òkè ewé àti egbò ni wọ́n fi ṣe ẹ kàn sí iléeṣẹ́ wa gbogbo bí tẹ́ bá wà la máa deliver ẹ̀ fún